jẹ ọtún láwọn kankan ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run ń dùn lẹ́nu ẹ ṣe gan. ẹ̀yin èèyàn lé ṣe ti rí ojú ayé, ṣe ti rí àwọn alágbára tí wọ́n fi ọwọ́ ọlá tí wọ́n fi ń gbá mẹ̀kúnnù lójú, tí wọ́n rò wípé Ọlọ́run ọba kò rí àwọn. Ṣé ẹ mọ̀ pé the way bí ẹni tó rìkọ́ọ̀dì yẹn bó ṣe rìkọ́ọ̀dì, Ọlọ́run ló lo ẹni yẹn, nítorí pé Ọlọ́run mọ̀ pé ẹni tí arákùnrin yìí ń fìyà jẹ yìí kì í ṣe ẹni tó yẹ kí wọ́n fìyà jẹ. Nǹkan tí àṣírí ọba yìí ṣe tú nìyẹn. Ṣé ẹ dẹ̀ wá mọ̀ wípé gbogbo àwọn èèyàn wọn sọ̀rọ̀ kábíyèsí dáadáa? Kò sí ẹni tó sọ̀rọ̀ àti gbọ́ lẹ́nu èèyàn bíi 10 tí wọ́n sọ pé kì í ṣe nínú ti máa ń ṣe bẹ́ẹ̀. Èèyàn kan tiẹ̀ sọ pé wọ́n gbalẹ̀ òun, wọ́n fi ọwọ́ ọlá wọ́n fi gbalẹ̀ òun, òun ò rí ilẹ̀ òun gbà. Oríṣiríṣi èèyàn ló ń sọ̀rọ̀ wọn ní burúkú. Ẹ mọ̀ pé omi làwọn èèyàn, kò síbi tá a ti lè pàdé. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa o. Ẹ jẹ́ ká máa hùwà rere nítorí ẹnìkan, nítorí ọjọ́ iwájú ni. Àwọn ìwà tí a bá wù sílẹ̀, àwọn ni àwọn ọmọ wa ni wọ́n á máa fi sọ̀rọ̀ wa tá bá ti lọ. Ẹ dẹ̀ mọ̀ wípé béèyàn hùwà ìkà lénìí, ó lè má jẹ́ pé ẹni yẹn ló máa jìyà ìkà ẹ̀, ó lè jẹ́ pé àtọmọdọ́mọ ló máa jẹ nínú ìyà yẹn. Àwọn ọmọ tí ò wá ṣẹ̀, ṣé ó dáa kí wọ́n máa jìyà tí wọ́n mọ̀dí? Torí ẹ̀ ló fi yẹ ká máa ṣe rere. Ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́. Èmi mọ̀ pé bí wọ́n ṣe take up case yìí, gbogbo ọ̀rọ̀ yìí ire ló máa já sí fún Pa Abraham, nítorí pé kò yẹ kí wọ́n jẹ ìyà yẹn gbé, nítorí pé wọn ò deserve gbogbo nǹkan tó ń ṣe fún wọn, pẹ̀lú èpè àti ìgbátí àti èébú tí ọba yìí tó ń bú Pa Abraham, wọn ò deserve ẹ̀. Ọlọ́run Elédùmarè ọba láàánú á dá ẹ̀mí Pa Abraham sí o, ní agbára Ọlọ́run. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kán jẹ ìyà yìí gbé. Àmọ́ ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kí ó ràn wá lọ́wọ́. Àmín.